bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá ti pàṣẹ ni wàhálà bá dé bá ààrẹ Gani Adams àti gbogbo àwọn tí wọ́n jọ ń tẹnu bọlẹ̀. ọmọ Yorùbá tí bá sọ fún yín pé ń jó lórí omi ẹni kí n lọ kó ẹ̀rí ẹ̀ wá. ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó jẹ́ kó dé káàkiri àgbáláyé. ẹ gbé fídíò ìrìn àjò, ẹ pín fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. ẹ pín fún gbogbo àwọn tí wọ́n sọ wípé kò sọ̀rọ̀ nínú Yorùbá nation mọ́. ẹ pín fún wọn. gbogbo àwọn tó sọra wọn di ọ̀tá bàbá wa olóyè Sunday Igboho nítorí ìlara, ẹ bá wa pín fún wọn. àwọn tí wọ́n sọra wọn di ọ̀tá ilẹ̀ Yorùbá nítorí àjẹfẹnunulẹ̀, ẹ bá wa share fídíò ìsí wọn. kábíyèsí Elédùmarè. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Ọbásanjọ́ wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára. kò máa sọ ohun tọ́lọ́hun ò lè ṣe o. ọmọ Yorùbá, kò sí ohun tọ́lọ́hun ò lè ṣe, kò dẹ̀ sẹ́ni tọ́lọ́hun ò lè lò. kábíyèsí Elédùmarè. ìwòyí last 2 years, ṣé last 2 years ni àbí last year? ẹ̀yin tẹ́ bá rántí ẹ má bá mi kọ sí comment section. tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n jáde tí wọ́n sọ fún gbogbo ayé pé my Nigerian is bigger than my Yoruba. tẹ́ bá rántí tí wọ́n dá sàmù yẹn nígbà yẹn, tí wọ́n ní ìjẹ́ ọmọ Nàìjíríà wọn ó ju ìjẹ́ ọmọ Yorùbá lọ. tẹ́ bá rántí nísìnyí báyìí, bàbá ti wá rí wípé iṣẹ́ táwọn bàbá Akíntóyè ti ṣe ó ti kọjá àfẹnusọ. bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n rí pé iṣẹ́ tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá Dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rẹ́rìn ká ní arẹ́rìn ẹmú ẹkì ẹran bí ó rẹ̀ kọ́. bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà rí wọ́n yanu. bàbá wa ṣe kankan nísìnyí báyìí. tẹ́ bá rántí nígbàtí Peter Obi lose election, bàbá Ọbásanjọ́ jáde, wọ́n ní káwọn ọ̀dọ́ ọgbọ́n síta akọ́sígbà. bí mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí báyìí, bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ti kìlọ̀ fún ìjọba Nàìjíríà, pàápàá jùlọ wọ́n kìlọ̀ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti Shettima àti gbogbo àwọn gọ́vnà lórí ipò tí Nàìjíríà wà nísìnyí. torí bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn náà rí gbogbo nǹkan tó ń lọ tó ń ṣẹlẹ̀ nínú ìlú. bàbá Ọbásanjọ́ sọ pé Nigerian youth are ticking bomb. ó ní wọ́n ṣe lo terms yẹn, òun ni ẹ̀yìn mi yìí. now bàbá Ọbásanjọ́ rí wípé Nàìjíríà ti fẹ́ pín. ẹ̀rẹ̀ mọ́ bàbá yẹn, bàbá tó gbọ́n dáadáa ni wọ́n. ẹni tó bá ti wíìnì lọ máa ń tẹ̀lé. bàbá Ọbásanjọ́ ti wá rí nísìnyí pé ń táwọn pípù yìí ṣe yìí kọ́lọ́n ti sọ́dún òótọ́ o. bàbá Ọbásanjọ́ wá kìlọ̀ fún ìjọba Nàìjíríà torí ọrí iṣẹ́ táwọn bàbá Akíntóyè ti ṣe ní gbogbo international communities. òun lèmi ṣe máa ń sọ fún èèyàn wa, tẹ́ bá rí pé a ti jáde báyìí, ẹ má sọ pé torí ẹ kórìíra mi àbẹ kórìíra masbi àbí nǹkankan. òótọ́ tó ń jáde lẹ́nu masbi ni kẹ́ tẹ́tí sí. òótọ́ tó ń jáde lẹ́nu mi òun ni kẹ́ tẹ́tí sí, kẹ́ múlò. mo máa sọ fún yín, ẹ gbọ́dọ̀ máa kọ sí comment section pé a ti fẹ́ máa lọ, a ti fẹ́ òmìnira. gbogbo àwọn nǹkan burúkú tẹ́ mọ̀ táwọn Fúlàní ṣe tó fi ń ba tiwa jẹ́, ẹ máa kọ sí comment section. ọ̀pọ̀lọpọ̀ wò pé mo dárúkọ ààrẹ Gani Adams, bẹ́ẹ̀ ni kò jábọ́ lẹ́nu mi, mo sọ ni. in the sense that nígbà tó náà fẹ́ ṣe nationwide protest, bóyá ààrẹ Gani Adams rò pé àwa Yorùbá la fẹ́ ṣe ni o, àbí àwọn ọmọọṣẹ́ wọn wò pàwọn ni wọ́n fẹ́ ṣe ni, I don't know. ẹ rí ọmọ Àgbẹ̀kọ̀yà òpònú kan tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí,
tí ó bá ń ṣe pé bí nǹkan ṣe rí ni irú àwọn yẹn tó yẹ kó wà nínú Àgbẹ̀kọ̀yà kí irú bọ̀bọ̀ yẹn tó yẹ kó wà nínú Àgbẹ̀kọ̀yà àmọ́ mo bá dé mọ́kúlà. Now bọ̀bọ̀ yẹn ní láti máa jáde, ó ń kàn díẹ̀ mu pé àwọn èèyàn fẹ́ jáde wá fẹ̀hónú hàn àtòun àtàwọn ọ̀gá ẹ̀ wọ́n ti rò pé Yorùbá nation ló plan ẹ̀. As a matter of fact àwọn leaders wa wọn ò sọ kankan nípa rally tí wọ́n fẹ́ ṣe, kò dẹ̀ tí kankan tó kan Yorùbá nation. Tá bá máa jáde àwọn leader wa ló máa sọ, tá bá ní jáde àwọn ló máa determine. Gbogbo ayé ló dẹ̀ rí wípé àwọn bàbá yìí wọn kì í ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ kọ̀rọ̀, tó bá sọ lásán gbogbo ayé ló máa gbé. Àdè tí ì pépà kankan tó confirm ẹ̀ fún wa pé bàbá Professor Banji Akintoye ní ká jáde ká lọ fẹ̀hónú hàn. No, tá a bá máa jáde, tá a bá fẹ́ ṣe peaceful rally, gbogbo ọmọ Yorùbá ló máa ń ṣe káàkiri àgbáláyé. Àkàwà òkè ń yọ nǹkan ṣe, gbangba làṣà wa máa ń ta. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ẹni tó jẹ́ aṣíwájú wa, action man, action daddy, action olórí, kí lẹ fi ń ṣeré yìí? Ìgbòho lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ kọ̀rọ̀ àbílẹ̀ ń tẹnubọlẹ̀ kiri nítorí ẹ̀. Ó mà ṣe o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ata ti tó, iyọ̀ ti dùn. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀, Ọlọ́run ti ṣe é. Níbi tí a dé lọ́jọ́ òní yìí, ó jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run ọba ló ń rìnrìn àjò yẹn. Alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ nígbà tó kù bóyá bí about some weeks kí òmìnira Yorùbá dé officially, lẹ́rí Dúpẹ́ Onítìrì tó gbégbèsè olórí burúkú tó gbé yẹn nítorí pé afinúwénú ajẹwọ. And adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ́ni tó gbẹ́ kòtò náà ò gbẹ̀jì, ẹni tó kó sínú ẹ̀ náà dá lápá, á tètè ṣe kí ni, á tètè dìde. Once downfall of a man is not the end of his life. Kàmá ìtí wàá sọ pé àwọn gbogbo ìran Yorùbá, ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀, láìpẹ́ láì jìnà ẹ máa rí àsíá tó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Àwọn ọmọ àlè Yorùbá àbí àwọn tí wọn kì í ṣe ara wa nìkan lọ́mọ máa gbógun ti ilẹ̀ Yorùbá. Bàbá Ọbásanjọ́ gan ti sọ̀rọ̀ sókè. Ohun tí bàbá wa Ọbásanjọ́ sọ màá kà síta fún yín, gbogbo ayé ló máa gbọ́. Tẹ́ bá dẹ̀ rántí, bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ nígbà kan rí, bóyá early this year, tí wọ́n ní democracy kò sútù Áfíríkà, pé ká padà sí bá ṣe ń ṣe nígbà ayé nì, ká padà sí bí a ṣe ń ṣe tó jẹ́ pé ọba ló ń ṣe gbogbo ẹ̀ ṣe gbáṣàwo. Ó dá mi lójú pé ìtẹ́ bá ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ ẹ ti máa mọ ìró pẹ́. Mo sọ lórí channel mi. Now mo fẹ́ ka nǹkan tí bàbá Ọbásanjọ́ tí wọ́n sọ. Kábíyèsí Elédùmarè, kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. Mo fi Ọlọ́run búra fún yín. Story ta kà nínú Bible yẹn tí wọ́n ní Mósè wọ́n tọ́ nílé ọba, òun náà ló tún wá kó àwọn ará Israelite kúrò lóko ẹrú ọba. Kábíyèsí Elédùmarè, kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. Ẹ̀yin tẹ́ rí Ìgbòho bíi threat, mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan lè ní. Chief Sunday Ìgbòho sọ pé àwọn ò bá yín ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ bá wọn ṣe, ẹ dẹ̀ fẹ́ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe, ẹ dẹ̀ fẹ́ fi ara dà nǹkan tó fa ara dà. Ibo ló ti ń ṣe irú ẹ̀? Who does that? Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ pé àwọn èèyàn káàkiri tẹ́ ń tẹnu bọlẹ̀, àwa náà ṣe Yorùbá nation, à ń ṣe gbá, ṣùgbọ́n wà ń lo diplomacy, ẹ̀ ń lo diplomacy, ẹ̀ dẹ̀ ń jáde wá condemn nǹkan tá à ń ṣe. Ẹ̀ dẹ̀ ń lo diplomacy, ẹ̀ dẹ̀ ń condemn Yorùbá nation.
òun ló ṣe dùn mí fún àwọn kan tó kó bíríkótó tó jẹ́ pé Yorùbá nation ló ń fojoojúmọ́ takò. Now ẹ jẹ́ kí n sáré ka kíní tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ nǹkan tó fi síta. Bàbá yẹn ò fi gbogbo ẹnu sọ̀rọ̀, but ẹ̀yin ìyá àti bàbá mi ọlọ́gbọ́n ni yín, olóye ni yín. Newspaper ló gbé, kódà alẹ́ àná ni bàbá sọ ìròyìn, àná ni bàbá aláàná yìí ni wọ́n sọ. Mo máa ń sọ fún yín pé mi ọmọ yín Mass BTV ajá àbáyẹ ni bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ pam màá ti gbé jáde. Nǹkan tó mú mi tí mi fi gbé jáde lẹ́sẹ̀kẹsẹ̀ lánàá ni pé kò sí resources tó pọ̀, torí pa fídíò tẹ̀rí tí mò ń ṣe data camera record camera petrol àtọ́ni àti mo ná more than 30-40,000 sí fídíò méjì. So kò easy. Mo rí gẹ́gẹ́ bí responsibility tí mò ń ṣe fún ìran mi, torí mo mọ̀ pé bó pẹ́ bóyá Yorùbá máa bọ́ lóko ẹrú. Èmi mi ò béèrè fún anything in struggle Yorùbá nation yìí, torí ẹ̀tẹ́ bá wò dáadáa àtìgbà tí wọ́n ti sọ pé wọ́n ń fún àwọn èèyàn joyè, wọ́n fẹ́lẹ̀ ní gbá, wọ́n fẹ́lẹ̀ láwo, mi ò kankan mi. Almost 95% ló bá mi ní struggle yìí, but you will never see me mo fẹ́ jẹ coordinator, mo fẹ́ jẹ secretary, mo fẹ́ jẹ treasurer, kò kàn mí. Àní kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, tí ìran Yorùbá bá bọ́ lóko ẹrú, ìgbésí ayé gbogbo wa máa yàtọ̀. Nǹkan tí ó yá àwọn àgbààgbà wa yìí ni wípé gúgúrú tó fi ń tàn wọ́n, ó dàbí ẹni tó lẹ́tọ̀ọ́ sí odindi báàgì rice, kọ́ wá mú èkánná, kọ́ wá fi èkánná bù, kò ó tí kí wọ́n fi gbogbo ọwọ́ bù o, kọ́ wá mú ká méjì, wọn ò tún wá fi gbogbo ká bù fún un, kọ́ wá fi èkánná lásán kí wọ́n kàn fi mú kóró kan kọ́ wá fún, kó wá rí kóró kan yẹn bí gẹ́gẹ́ bí bàbàrà. That is exactly what is happening to our leaders and elders. Not all of them, but most of them. Yeah, that is exactly what is happening. Àwọn tó rí wọ́n pé nínú àwọn àgbààgbà wa, àwọn lẹ́rí tí wọ́n gbà bọ̀dé, wọ́n lè má sọ̀rọ̀, but wọ́n ní ever tako Yorùbá nation, wọ́n ní ever work against Dr. Chief Commander General Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rẹ́rìn ká ní arẹ́rìn, ẹmu ẹkì ẹran bí òrẹ̀kọ́, ọmọ aládé ládé Aláàfin Ọ̀yọ́ ládé, adé aládìkún nígbòho lágbàfà láàfin ṣẹ̀ríkó lọ́fà. Ìran bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti ń ṣoore fúnlẹ̀ Yorùbá lóbi today. Wọ́n ti ń ṣoore fún ilẹ̀ Yorùbá lóbi today. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ àtàkì bàbá yìí, tẹ́ sọra yín di ọ̀tá wọn ọ̀sán gangan, ọ̀pọ̀lọpọ̀ yín níran. Ẹ má jẹ́ kó yá ìlẹ́nu, àwọn ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá náà lẹ sọ wípé àgbàrá ò ní sọ pé òun ò nílé wó, onílé ni ò ní gbà. Àìmọye àwọn àgbà yẹ̀yẹ́ tí wọ́n rán sanwó fáwọn blọ́gà tí wọ́n ní kó máa bú bàbá wa Chief Sunday Igboho, wọ́n pọ̀ lóríṣiríṣi, gbogbo wọn dà lẹ́ni wọ́n ti parẹ́ máyé lára. Gbogbo ẹ̀yin blọ́gà tẹ́ ń bú Chief Sunday Igboho, ẹni tí ò mọ̀ bóyá wà láyé, irú àwa igun gbọ́dọ̀ máa dá yín lóhùn, torí ní ibi tọ́lọ́run tó wá sí kì í ṣẹ́gbẹ́ bàbá ńlá bàbá àwọn tó wọ́n yín ṣẹ́ káwọn tó pẹ́ yìí tẹ̀ ń jíṣẹ́, torí Ọlọ́run ló gbé àwa dìde, Ọlọ́run làwa ń ṣiṣẹ́ fún, àwa ò ṣiṣẹ́ fẹ́yàn, èèyàn ló gbé ẹ̀yin dìde nítorí ìjẹkújẹ tẹ máa jẹ. Àánú yín ló dẹ̀ ń ṣe mí, torí pé tí ìbínú Ọlọ́run bá máa sọ̀kalẹ̀, tí ìbínú Ọlọ́run bá máa sọ̀kalẹ̀ lẹ́yìn, ó dùn mí pé àwọn ọmọ yín tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀,
wọ́n máa jẹ́nu ìyàtọ̀ Ọlọ́run á fi jẹ wọ́n. Now mo fẹ́ ka nǹkan tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ. Mi nílé project ẹ̀ gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín. Ẹ support mi, èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì. Ẹ support mi financially. Kẹ́ lè fún mi super sticker, kẹ́ lè fún mi ní super chat, kẹ́ lè support mi through bank account mi 021 41 68 704 021 41 68 704 GT Bank. Mo sọ fún yín pé a fẹ́ set up standard studio níwọ̀nba. Gbogbo tí mo dẹ̀ ṣe need buy for now 5.4 million. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí náwó sí mi 5,000. Kódà ẹnìkan send $100 sí mi, mo appreciate ẹ̀. Torí nǹkan tó nílò fún mi. Òun máa ń sọ pé kò sí nǹkan tẹ́ fún wa tó kéré. Studio tá fẹ́ set yìí, kẹ́ má wò wá níwọ̀n, ẹ má dáadáa máa bí nìkan. A fẹ́ ra generator, ká fẹ́ ra electronic camera, electronic webcam, ká dẹ̀ fẹ́ ra normal camera, ká fẹ́ ra drone, ká fẹ́ ra air condition, a fẹ́ ra standard desktop fún streaming, oríṣiríṣi àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ la fẹ́ rà because èmi kò dúró, èmi náà ra but ìtagbára mi ò fi bẹ́ẹ̀ kà ni mo sọ síta yìí. Now ẹ jẹ́ kí n sáré ka nǹkan tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ fún yín. Kábíyèsí Elédùmarè, kò sí ẹni tọ́lọ́run ò lè lò. Ohun tó tiẹ̀ fi lè mú Sọ́ọ̀ tó padà di Paul, kí ni ò lè ṣẹlẹ̀? Kò sí ohun tí ò lè ṣẹlẹ̀. So therefore ẹ jẹ́ a gbọ́ nǹkan tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ. Kódà tó bá ní bàbá yìí lè sọ ọ̀rọ̀ yìí máa jiyàn. Now Obasanjo, African youth are a ticking time adolowo. Mi fẹ́ sọ adolowo yẹn ní English torí platform tí mo ti operate. Former President Olusegun Obasanjo at a past function, former Nigerian President Olusegun Obasanjo has warned African government against the continued neglect of their youthful majority, likening the situation to a ticking time adolowo. According to Obasanjo, African youth are hopeless, disempowered and dejected group demanding change, as evidenced by recent anti-government protests such as the General Z uprising in Kenya. He cautioned that similar protests could soon erupt across the continent if the issues affecting young people are not addressed. Yes, èmi àti yín dẹ̀ mọ̀ wípé tí a ò bá gba òmìnira ká kúrò lábẹ́ ìlú mùjẹ̀mùjẹ̀ yìí, n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò lè wà address. Ṣé a fẹ́ sọ ṣé à ní DSS ni a ní? Ṣé à ní ọlọ́pàá ni a ní? Ṣé à ní àwọn àmì ni a ní? Ṣé a ní more than enough securities tó jẹ́ pé tó bá operate 100%, tó bá tẹ̀ jọ 100, at least 85% security á wà nílùú, but they did not allow them to do their job. That is the ẹ má tanra yín. Mo máa ń sọ kankan fún àwọn èèyàn wa. Ọlọ́pàá, sójà, DSS, SS wọn kì í ṣe wèrè. Èèyàn bíi tiwa ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó jẹ́ alágbára wọn ṣe mọ̀ obey the last command ni nínú army. Tí ọ̀gá yóò bá sọ fún yín pé ẹ lọ kọlù àwọn tó wà ńbẹ̀ ni ó tó bẹ́ẹ̀ kó lọ kọlù wọn. Kódà tẹ́ bá lọ sójú ogun tó ọ̀gá yóò bá ní kẹ́ yìnbọn ẹ lè yìnbọn. Yes, okay, kí àwọn ajínigbé kọ́ wà níbi àbí street karùn-ún tàbí kẹfà tó jẹ́ pé tó bá fẹ́ lọ bẹ̀ wọ́n á gbé mọ́tò lọ ni wọ́n gbọ́ pé wọ́n operate ńbẹ̀. Ìjọba fún wọn ní mọ́tò tó fún wọn ò gbádùn, tàbí kó má ṣe fóònù mọ́tò. Ṣé ẹni tí ìjọba ń jẹ ní sálárì ṣóhun ló máa fowó ẹ̀rọ epo sí mọ́tò? Àbí ṣé ọlọ́pàá tíjọba ń fún ní 50,000 ṣóhun ló máa náà fẹ́ yọ ọ́nà owó tíjọba ń fóun yẹn póun fẹ́ fi repo, owó tó jẹ́ pé
kí ó tó di on the 5 ní oṣù owó tó gbà ti tán kò tún wúlò kó tó sanwó lé kó tó rán àwọn ọmọ lọ sí school kó tó oúnjẹ sílé kó tó sanwó mọ́tò gókọm àtọmọ àtìyàwó àtòun fún ara ẹ̀. Sálárì tí wọ́n ń fún àwọn Nigerian police, Nigerian army, air force, soldier and naval tẹ́ bá gbọ́ iye tó ń fún wọn iṣẹ́ yẹn ò ní wù yín ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí wọ́n lọ join army tí wọ́n join air force kò kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n lọ join ni ẹ̀ nítorí unemployment ni. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo fi Ọlọ́run búra fún yín mo ti gba fọ́ọ̀mù Nigerian army yìí wọ́n mú mi nígbà tí mo yàn nígbà tí yà jẹ mí dé stage kan mo fún ara mi ni mo lọ gba fọ́ọ̀mù Nigerian army mo gba fọ́ọ̀mù wọn mo fill ẹ̀ mo ṣe everything tí a ń retí. Kódà gan nígbà tí mo ń fill fọ́ọ̀mù yẹn wọ́n ní máa lọ sí local government mi pé máa lọ fún local government chairman ní attestation tó máa sáyẹ́ǹsì kòkó ẹgbà kan tó ṣàgbèrè ṣá mo try mo ṣe gbogbo ẹ̀. Ẹnu òfìfo kì í jó yànmùyànmù tó bá fẹ́ join army ìsìn tó bá fẹ́ lọ gbé bá local government chairman àbí ọba tàbí anybody o gbọ́dọ̀ ṣọwọ́ kúdúrú. That is it. Má tọ́ra ẹ. Àjẹ́bẹ̀ o máa lo local government ní 500 times. O ní wọ́n á máa sọ fún ẹ pé kò sí nílé. Wà á dẹ̀ máa wo chairman báyìí. O dẹ̀ lè débi tó wà. Ṣùgbọ́n tó bá shake body níjọ́ tó bá lọ ló máa bá wọn bẹ̀. Kódà àwọn local government chairman wọ́n á tún máa bi ẹ́ pé party wo ló wà. Ṣé PC ni ẹ́? Mo fi Ọlọ́run búra fún yín kọ́ máa ní kẹlọ bá pé kẹlọ bá world leader yín póun ló máa fún yín lẹ́tà tẹwàá fi lọ bá local government. Ẹ wo ọmọ Yorùbá ó dìgbà tá a bá pín káwọn ọmọ Yorùbá tó get it right. Now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ o. We have sounded a warning about this all over Africa. We are sitting on a keg of gunpowder. There is no country in Africa where the youth are not angry. Is that truth? Ṣé òótọ́ ló sọ? Tó bá jẹ́ òótọ́ ni ẹ bá mi kọ sí comment section pé òótọ́ ni. Èmi nìkan kọ́ ni mo dá ṣètò kí inú mi dùn bí gbogbo yín ṣe ń share ẹ̀. Torí pé mo rí pé ó àìgàn lágbára Ọlọ́run ọwọ́ tẹ fi share fídíò yìí ẹ̀ ní fi gbé ọmọ sí i. Ọwọ́ tẹ fi share fídíò yìí ẹ̀ ní fi gba lẹ́tà bànújẹ́. Ọwọ́ tẹ fi share fídíò yìí òun náà lẹ fi máa ra tíkẹ́ẹ̀tì tẹ máa fi padà sí Nàìjíríà láì tẹ máa fi padà sílẹ̀ Yorùbá tá a bá gbalẹ̀ Yorùbá lágbára Ọlọ́run wọn ò ní fi ẹnì kankan yín fi tẹ́lẹ̀ pléènì wálé gbogbo ti jẹ́ tọlọ́run. Gbogbo wàhálà wa lórí òmìnira yìí kò ní já sásán. Mo wá bẹ̀yìn èèyàn wa ẹ máa gbàdúrà fún àwa tí à ń jáde tá à ń sọ̀rọ̀ yìí. Mi lè parọ́ fún yín àtáàkì tó ń wá lọ́tún lósì kò ń ṣe ṣeréṣeré. Wọ́n ń sàsì wa wọ́n ń rúbọ pa ọ̀tá wa wọ́n ń ṣoríṣiríṣi nǹkan nóbì ṣeréṣeré. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fall back. They can't withstand it again. But èmi o mi ìsọ ẹlòmí o tó bá jẹ́yàn kan ṣoṣo ló máa kú ní Yorùbá nation I'm ready to be the last person. Tó bá jẹ́ èèyàn kan ṣoṣo ló máa kú inú nǹkan tá à ń pariwo yìí I am ready to be that one person. Tẹ́ bá wò dáadáa èmi ò sí nínú àwọn tí agitation sọ di media. Mi sí nínú àwọn tí Yorùbá nation sọ di freedom campaigner. Ẹ lọ wo fídíò mi tó lọ viral. Ẹ lọ wo fídíò mi tó lọ viral. Fídíò tó gbé mi wá sí limelight. Mo ti ń ṣe fídíò tipẹ́tipẹ́ tí màá ṣe tó máa ju ìgbà ẹ gan Facebook ò tí bẹ̀rẹ̀ live. Tó máa record mi tó máa gbé mi sí orí YouTube many times.
fídíò tó wá blow mi ní ìtílẹ̀ GTV tí wọ́n interview mi ní around 2013. That's how many years? 13 years to now. 2013. That's about 11 years tó blow. 2013 kẹ̀ bí around level 12 yẹn ni. So no be today tẹ́ bá rí pé mò ń pariwo fún Yorùbá nation mò ń ṣe jẹ́ ìmúlì mi kèmi ò sínú àwọn tó ń torí owó YouTube tí wọ́n wá ṣe Yorùbá nation. No, mi àwọn tí wọ́n torí owó wá ṣe kà àwọn lè máa rí pé wọ́n á dí àgì lágbájá wọ́n á dí àgì tàmẹ̀dù kódà tí èèyàn bá sọ lásán wọ́n á dí àgì ẹ̀ study program mi ẹ máa rí pé I don't go out of Yorùbá nation. All my content don't go out of Yorùbá nation. Tí bá sọ̀rọ̀ nípa èèyàn kan kẹ́mọ̀ pé níyẹn ti sọ kankan tó tako Yorùbá nation ni. Now let me come. Bàbá Obasanjo sound the serious warning. Torí wọ́n mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé àwa Yorùbá nation ariwo wa ó ń dé international communities. International communities dẹ̀ ti sọ fún President Bola Ahmed Tinubu pẹ̀lú àwọn cabinet wọn pé ẹ fi àwọn ẹni ilé kan máa lọ tàbí kẹ́ ṣe nǹkan tó fẹ́ àwa ò tiẹ̀ wá fẹ́ jẹ́ kó ṣe kankan mọ́ ohun táwa fẹ́ nísìnyí ni pé we want total freedom. Ẹ gbọ́ mi ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yin ìyá àti bàbá mi ẹ kọ sí comment section pé we want total freedom from Nigeria. We want to regain our freedom. Ẹ máa kọ sí comment section pé 1940 amalgamation document ẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé gbogbo àwa ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwa major tribe tá wà ní Nàìjíríà tàjẹ́ mẹ́ta aláǹfààní àti pín after 100 years tó dẹ̀ pé ní 2014 ó ti pé ìgbésẹ̀ láti pín Nàìjíríà ní Ebele Jonathan gbé tí wọ́n fi gbẹ́wọ̀ kan fàbùwà àwọn Fúlàní pẹ̀lú àwọn alágbára ayé wọ́n dẹ̀ gbé gbogbo ìgbésẹ̀ láti rí pé wọ́n vote out Goodluck Jonathan. ká ní wọ́n vote out Goodluck Jonathan ni àti ẹ̀ ti máa gbàgbégbàgbà òmìnira ààyè gbogbo wa ti máa da jù báyìí lọ ni. ó rí pé Goodluck Jonathan ó sọ̀rọ̀ nípa confab which tó máa lead sí separation of Nigeria. Wọ́n wá lo gbogbo agbára gbogbo effort ni wọ́n lò láti yọ Goodluck Jonathan. Òun lè fi rí tí wọ́n táwọn Boko Haram tó ya wọlé táìmù yẹn ni làwọn Boko Haram gbóró tó ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sì láti fi bà ìjọba ẹ̀ jẹ́. Táìmù yẹn lọ́kọ́ àwọn ọmọ Chibok girls táìmù yẹn wọ́n jí a lot of students gbé just because wọ́n fẹ́ da ojú ìjọba ẹ̀ bolẹ̀. Goodluck Jonathan already àti pín Nàìjíríà nígbà yẹn. Ohun tó dẹ̀ fà á nìyẹn tí wọ́n ṣe gbé tí ẹ ṣe rí pé kí Peter Obi kó contest ní 1 million times kò lè wọlé. Torí ẹni tí àwọn alágbára tó ń control Nàìjíríà ẹni tó bá fẹ́ jẹ́ kó débẹ̀ ló máa débẹ̀. Wọn ò dẹ̀ ní jẹ́ kẹ́ni tó máa débẹ̀ tó máa wá kún àwọn ọ̀wọ̀n ní jẹ́ ó débẹ̀. Ìdí tí wọ́n ṣe jẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ni pé ọgbọ́n Yorùbá agbárí Yorùbá tí bàbá lò fún wọn. Bàbá ṣe bẹ́ẹ̀ nípa pé ọjọ́ kú ti dé tó bá ṣe báyìí tó mọ̀ pé bàbá ń play politics ni. Bàbá tí wọ́n ní ó ń tọ̀lé ó ń ṣe kinní kan ó ń gbọ̀n ó ń ṣe gbá ó ń ṣàwo ẹ̀rí pàrà bàbá tí sáré yá lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sọ fún yín àwa ọmọ Yorùbá Ọlọ́run dá wa pẹ̀lú ọgbọ́n. As a matter of fact mi ò rò pé politician kan wà tó lágbárí tó Tinubu la ṣe ní bàbá ẹ wá lu agbárí tọ́lọ́run fún yín kẹ́ wá lu ọgbọ́n yìí nílẹ̀ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ni bàbá Tinubu ṣe kankan ni? Àwọn olórí burúkú wọ́n ń sabotage effort wọn ni. Torí ọmọ pé ọwọ́ tí bàbá ń gbé ọwọ́ láti lè jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ ní ẹ bá jà tọ́ra wa. Ẹja dókè po olówó ọjà.
Wahala bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Wahala bitter tea yóò bá wọ̀ yá àjà ìṣòro ara ríro ńkọ́ Wahala bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Wahala bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Wahala bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa Wahala bitter tea ó jẹ́ egbòogi tó jẹ́ wípé fún ẹni tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré fún ẹni tó bá ní prostate cancer fún ẹni tó bá ní heart problem tàbí wọ́n tó bá fẹ́ àdòdùn tó jẹ́ pé tó bá gun orí madam báyìí kí a tó rí 5 minutes kódà ẹlòmíì wà within 5-6 minutes kásáré dàtọ̀ owó ẹ̀lẹ̀ nǹkan burúkú ni pé Wahala bitter tea nọ́mbà wọn ni wọ́n ti pè kọjá yẹn pé wọ́n báwọn mo lè fọwọ́ wọn sòyà Wahala bitter tea wọ́n ń ṣe gudugudu méje wọ́n ń ṣe yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò dẹ̀ síbi tí wọ́n kì í deliverance all over the world àìmọye àwọn èèyàn tí mo fi Ọlọ́run búra fún yín tí wọ́n ti pè mí tó dúpẹ́ lórí ọ̀rọ̀ Wahala bitter ọ̀gá nìyá mo dá ntọ́lọ́run wọn kọ́ wá ṣe láyé nìyẹn kọ́ wá tọ́jú ọmọ ènìyàn when we are talking about aba gbàgbé ẹ̀ no doubt about mo lè fọwọ́ Wahala bitter fi sọ̀yà bẹ́ẹ̀ ni mo sọ fún yín product wọn ò dẹ̀ wọ́n now back to ibi tí a ti ń bọ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira ṣèbẹ́ gbọ́ nǹkan tí bàbá wa Ọbásanjọ́ sọ nísìnyí ṣèbẹ́ gbọ́ ààrẹ Gani Adams wọ́n mọ̀ pé tí Yorùbá bá pínlẹ̀ ní ọmọ pé bàbá wa ọgbà ẹ̀lú ọmọ pé gbèsè ayé máa dé bá gbogbo àwa ọmọ Yorùbá kí ló wá ń takò wá fún kí ló dé tí wọ́n ń wà pẹ̀lú àwọn tó ń takò wá tí wọ́n fẹ́ jẹ́ kí Yorùbá nation dúró gbogbo yín lẹ mọ̀ pé restructuring kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dàbí kéèyàn máa pọnmi sínú apẹ̀rẹ̀ ni kò lè so èso kankan tó dáa ẹgbẹ́ tá bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ àdárúkọ ibà Gani Adams ta la fẹ́ pè tábà pé wọ́n ẹni tí ó dúró tán ti gbogbo àwọn ọmọ Yorùbá ní Chief Sunday Igboho kò dẹ̀ sẹ́ni tó ń gbé wọn gun orí yín torí pé responsibility yín tó jẹ́ kẹ́ ṣe tí ẹ̀ ò ṣe fáwọn ọmọ Yorùbá la fi ń dárúkọ yín tá à ń pè yín tẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣojúṣe yín nísì àwa kan náà yìí la tún máa wá pọn yín lé yá bàbá wa olóyè Sunday Igboho wọ́n ṣiṣẹ́ débẹ̀ la fi ń pọn wọn lé ẹ jẹ́ ká lọ dira mo máa ń sọ fún yín gbogbo ìgbà mo máa ń fi nọ́mbà bàbá Máyégún sílẹ̀ torí pé orí fóònù mi ó dàbí customer care line ni ní ẹnùgbà tí mo fi ń sọ̀rọ̀ yìí fóònù tí mo fi ń rìkọ́dù yìí orange silent ló wà dúdú ò jẹ́ kẹ́ gbọ́ kọ́ọ̀tù máa ti wọlé kò ṣe kà bí group kọ̀ ṣe ń wọlé ní normal ní individual kọ̀ wọlé ìdí nìyẹn tó fi jẹ́ pé mi lè dá gbogbo èèyàn lóhùn ṣùgbọ́n àwọn tí mo sì ń dá lóhùn ẹ máa bí jọ mo nílò abaláwo jọ kíníkan a fẹ́ dira mo fẹ́ ṣe gbá fẹ́ gbà wéèlù mo fẹ́ ṣe fọ́pọ̀ ẹ balẹ̀ mo sọ fún yín mi ní kẹ́ lọ bá wọn ṣùgbọ́n bàbá Máyégún lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń fọwọ́ wọn sọ̀yà máa bí ò fọ́sẹ̀ anybody lọ bá wọn ìwọ tó bá mọ̀ pé lóòótọ́ o nígbàgbọ́ nínú ewé àtegbò tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe pè wọ́n tó bá ní any spiritual problem pé bàbá Máyégún ò ní jẹ̀bi bọ̀ o máa dúpẹ́ lọ́wọ́ mi ni ó yá nọ́mbà wọn rè.
ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlé mọye odù tó wù ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífá bí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilẹ̀ tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífá bí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa ẹ pé bàbá máyégún ẹ má bu ẹnu fún wọn a closed mouth is a closed destiny ẹ má pàánù yín mọ́ nǹkan tó ń ṣe yín ẹ jẹ́wọ́ fún bàbá máyégún ó dẹ̀ dà mí lójú pé èrè mi olúwa ẹ má gbàgbé kèmí ọmọ yín once again korúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka mass gloria for the good leaders aka alógún màṣíkà òdu àdó àkónígbé ọ̀dàlẹ̀ ẹ má gbàgbé ẹ fún wa ní kẹ́ bá wa subscribe ọ̀fẹ́ ní subscription ẹ subscribe kẹ́ tọ notification yín ẹ fún wa ní super chat kẹ́ fún wa ní super sticker kẹ́lẹ̀ tún lè support wa through vi bank account wa GT Bank 02141687040 02141687040 GT Bank Zanu William Olúwatósìn now ẹ support wa project studio tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí 5.4 million lówó tó kù tá a wá báyìí ẹ support wa mo mọ̀ pé ọmọ Yorùbá kan lè tẹ 6 million sí mi mo fi Ọlọ́run búra ọmọ Yorùbá tó lè fún mi ní 50 million tó ní mọ̀ pé òun fún mi ní owó wà bọ̀ mi ìdúró nígbà tí èèyàn bá fún mi nìyẹn tọrọ kọ́bọ̀ 1000 ẹnìkan send 100 naira sí mi ẹnìkan send yẹ mo dey appreciate because nǹkan tó nílò fún mi everybody tó ti support me one way or the other gbogbo inú appreciate thank you all God bless you all ó dàbọ̀.